ọjọ́ ńlá àwọn ọjọ́ ńlá pọ̀ yàtọ̀ sí ọjọ́ Jímọ̀ tọ́lọ́run dáyé tí ó sì tún payé rẹ̀ torí tó sodo sínú ọjọ́ Jímọ̀ àlùbáríkà rẹ̀ pọ̀ ó pọ̀ tá a lè sọ tán àmọ́ ń lọ bẹ̀ ń lónìí àwọn àfáà àwọn ẹni Ọlọ́run àṣírí tí wọ́n mọ̀ ní wọ́n ṣe wàhálà wọ́n fòró lé lórí kó tó mọ àwọn àṣírí wọ́n wá ń lò ó gẹ́gẹ́ bí ọfà tí wọ́n wá ń lò ó fún yìí pé ń tá bá ta sí àtàmọ́tàsí ni. lára àwọn ọjọ́ láì ó ń lo òru ọjọ́ Sunday 28 March mọ́júmọ́ Monday 29 tó jẹ́ nísù Sàbán ìsọfà pé Ramadan kù 15 days àbí 14 days inú nísù Sàbán talenton tí ó wàá jí lóru nísù Sàbán lálẹ́ on 14 mọ́júmọ́ on 15 Sàbán tí ó wàá ké pọ́lọ́n tàdúrà rẹ̀ ò ní gbà Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ mi fún odidi ọdún kan mọ́ hádànù tí máa ń bẹ nínú àkọọ́lẹ̀ pé eléri ibú ni ọ́ tí ń bẹ nínú àkọọ́lẹ̀ pé èyí tó máa ń sẹ́ni gbọ́gò ní jèrè ọwọ́ pọ́ jílẹ̀ lóru on 14 Sàbán mọ́júmọ́ 15 Ọlọ́run ẹ máa yọkọ rẹ kúrò nínú àti ó ṣàgbákò lọ́dún yìí ẹ̀ṣẹ̀ míì tí ó tó sẹ̀mí tí Sàbán mi ò tó fi wọlé Ọlọ́run mo tó dárí rẹ̀ jẹ́ kí á lókù ń gbọ́ sọ pé ó kẹ́ a ó gẹ̀wọ́ ó tó forí jìyà kí ló tún kí tó fẹ́ gbà wájú Ọlọ́run àsáwọn ọjọ́ tán bàbá wa dámọ́ ni èmi náà wọ́n sọ fún ọ mọ́ sùn ayélóyún ó ní mọ́ fi gbogbo òru sùn mọ́ o dìde kẹ́pọ̀ Olúwa torí ẹni ń wẹ̀rẹ̀ kò kí ń fòru sùn bó ṣe wákàtí kan dárun mọ́jú ọ̀dẹ̀ dìde kọ́ kípọ̀ lọ́hùn kódà bó bá máa ń tọ́fẹ́ máa fà kọ́ máa ṣe Allahu 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 kódà kó ṣe la ilaha illallah làásìkiri tó máa ṣe àdúrà rẹ̀ ó sì gbà torí pé àǹfààní tí ń bẹ ń bi òru Lailatul Qadri lọ́lọ́run kó sínú òru nísù Sàbán tọdún ìwà bọ̀ síjọ́ Sunday 28 of this March wà á ṣàìsàn lálẹ́ mọ́júmọ́ ọwà tó gbàwẹ̀ láàárọ̀ ọjọ́ Monday tó wá fi lè gbà wò kọ́ọ̀lẹ̀ fúnra rẹ̀ pé nù tó yàn tó yanjú lọ́dún yìí ó kọ̀ rẹ̀ ti ń bẹ ń bẹ torí pé Ànábì wa Muhammad sallallahu kò kí ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu ìtọ́lọ̀ bá ran ní ó fẹ́nu ara rẹ̀ sọ àǹfààní ní make sure pé o share fídíò yìí dákun torí Ọlọ́run kí àwọn èèyàn ó fi lè gbọ́ ìwọ náà sì ṣe Ọlọ́run o báwa ṣe ń pa ìwò yìí à ń ṣiṣẹ́ Ọlọ́run bí wọn náà bá ti ń share rẹ̀ tó lò status ẹ̀ tó lò lórí Facebook ẹ̀ tó lò káàkiri gbogbo àwọn groups tó wà tí wọ́n ń gbọ́ tí wọ́n dẹ̀ mú lò ládùúgbò ẹ̀tẹ̀ náà ń gbà la yastawi al-qa'iduna minal mu'minina ghayru al-darari à lè fi ẹwéra wọn àwọn kan wà wọ́n tọ́ sínú Ọlọ́run bá pé tọ́lọ́run làá máa ṣe kí ni wọ́n náà fẹ́ máa ṣe ṣe bí tọ́lọ́run ló yẹ kó máa ṣe dákun torí Ọlọ́run má jẹ́ kí àwọn eléṣù má jẹ́ kó mọ́ ọ mọ́lẹ̀ jí fọlọ́n kọ́ kí pọlọ́n bó ṣe astaghfirullah ló bá wù ẹ́ máa fà bó ṣe la ilaha illallah ló bá wù ẹ́ máa ké bó ṣe alhamdulillah ló bá wù ọ́ máa wí má ṣe lọ́ bá fà kẹ́gbẹ́tọ̀ ẹ fà ní àwọn okò àǹjẹ̀nú táì máa fà táì rówó ó yẹ fọ́kọ̀ àǹjẹ̀nú lẹ̀kọ́ ọ̀pọ̀ kọ́ lọ́hùn ké pọlọ́n kọ́ súnmọ́ lọ́wọ́ bá nísù Sàbán ọjọ́ Monday on 29 March ọdún yìí ló bọ́ sí bọ́bá fẹ́ gbà bá ṣe gbàwẹ̀ Ramadan náà ni ọ̀dà níyàn pé òun náà fẹ́ wà lára tó fẹ́ gba nísù Sàbán àmọ́ àtàlẹ́ lọ́ọ́ ti wá jílẹ̀ tó ti ké pọ̀ lọ́n tó sọ wọ́n sọ lọ́wọ́ bá pé Ọlọ́run ìmọ̀ rẹ ni wí fún ọ̀rọ̀ ayé mi kò tiẹ̀ yé mi mọ́ gbogbo tẹ́gbẹ̀ mi ń ṣe rọrùn agídí ní fi ń ṣe kò dùn mọ́ mi inú bí ṣe ń fi àìrí jẹ àìrí mu bí ṣe fi ń ló gbà ẹlòmíì bí ò bá ti tàn tó ní kó irọ́ gbèsè san kò ní bọ́ ń bẹ̀ Ọlọ́run irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ irú ìgbésí ayé bẹ́ẹ̀ ó ti sú mi yọ àgbákòkò nu ayé mi yóò fòpó nu ayé mi Ọlọ́run dẹ̀ yọ kí lè tó wọn yóò wá yọ tó wá gbàwẹ̀ làdúrà rẹ̀ bá di púpọ̀ tó gbà Ọlọ́run jádùá yín ó gbà ó Ọlọ́run jádùá tèmi náà gbà àfáàjẹjẹ àgbà ló kọ́ mi ẹ ń gbàgbé láti máa bá share rẹ̀ láti máa subscribe sí YouTube channel wa ní Ògo Islam TV tàbí ní Facebook àfáàjẹjẹ àgbà ní page wa ẹ click like kẹ́ẹ̀dẹ̀ share Ọlọ́run bá láàánú kò ní fi mi náà lẹ̀ sàlámù aláìkùm.